tètè bá wọ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó bá fi ń lọlẹ̀ ó dàṣẹ́. Ẹ ti lọ́mọdé. Gbogbo ẹ̀yin tẹ́ yánú afẹ́fẹ́ gbé inú afẹ́fẹ́ ò kì í ṣe lẹ́yìn lẹ́lẹ́lẹ́ láfẹ́fẹ́ ń fẹ́ afẹ́fẹ́ ò lápá tí fi ń fẹ́ ni atẹ́gùn pé wọ́n jù lẹ̀. Ẹ dákun ta nínú yín tó fẹ́ gbàbọ̀dé fún mi. Iná! 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 Ìwọ náà. Dájúdájú orí ẹ ti dùn lọ́rùn. Ẹ dákun sí ọ̀rẹ́ yín méjèèjì. Ara wa lè ju tàná lọ kò síbi tó dùn wá. Bàbá mi. Ṣé kọ́ mọ̀ pé èmi àti bàbá wọn ti ní ìpinnu ní kó tó máa lé kú kọ̀ọ̀kan tó fi ń bọ̀? Olúọdẹ ó sì kú palẹ̀ mọ́ tawẹ́lẹ́wọ̀ ọmọ rẹ̀. Tókùn ládìrín mi bá balẹ̀ òun nìdí ń lè jọba lókun àyà tèmi náà. Gbẹ́nu rẹ sọ́hùn mélòó gangan lára rẹ nínú ayé irú àrífẹ́ wo lè yìí ó sì gbójú bóyá ń sọ̀rọ̀ báyìí níwájú Olúọdẹ. Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Olúọdẹ tó bá dùn ẹjọ́ fún mi lésì ìwọ ló ń bá mi sọ̀rọ̀ báyìí tó bá tún sọ̀rọ̀ ò ní sọ mí ìmọ̀ tí ì jáde láyé. Èmi ògún tó mi sì ò bá ní lálejò bí afẹ́fẹ́. Wọ́n alágàgé lórúkọ tí bàbá aláwọ̀ gbé jáde. Túká àjọ káàbàṣẹ̀rẹ̀ jẹ́ orúkọ àgbéṣù ọ̀daràn. Òkúta kọ̀ọ̀kan gbàgbọ́dọ̀ lójú lè sọ́láyé lórúkọ àtàwọn àwọn ìjà mi. Àwọn kẹ̀kẹ́ ní ìyá ìjẹ̀dùn ìjọba mi. Wọ́n tún gbogbo nípa owó mo rí ọ. Èmi ló pa ta ló pa èmi ló pa. Àwọn ẹ̀gbọ́n mi méjèèjì ńkọ́ kí ló pa wọ́n? Wọ́n ní bàbá rẹ̀ ló pa wọ́n ni. Bí ìbá ṣe bàbá mi ló pa wọ́n ó sì jẹ́ gbogbo àtọ́ bá tẹ̀lé bàbá mi roko ọdẹ ni wọ́n máa ń rékú ẹ. Ọdẹ tó jẹ kí ló fẹ́ sọ sí ẹ̀sùn apààyàn tí ó fi kàn ọ́ yìí. Èmi sọ fún ọ pé tí mo fẹ́ rè sọ lókè mi lẹ́yìn ọ̀run ni. Orin ṣàpàyàn wojú ẹ̀ bó ṣe rí kókó kóòsì kábíyèsí kò ṣẹ̀ṣẹ̀ má pa ṣáàkọ èyàn àkọ́kọ́ tó kọ̀ palẹ̀ rẹ̀. Kábíyèsí ọmọ Ògúnmọ́lá tó wojú yín torí ìrànkàn náà ni wá. Wọ́n fi sí ọdẹ bojú lọ́sàn-án wọ́n ń pààyàn lóru. Tí n bá wo bógun ṣe ń gùn mí ń sọ yín kìkì. Báyìí lẹ́yìn ẹ̀yin ni kábíyèsí tí yín ni. Tá ń bọ̀ tán ta ni ó bò lóṣì tán. Ẹ wí fọba ẹ wí fújọyè ẹ sọ wípé àsìkò fẹ̀mí rẹ̀mí la wà yìí kí wọ́n bá mi gbẹ́gbọ́n mi ọdẹ tó jẹ. Bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí ògùn tó mi sì ń dùn fógun ni.